Gómìnà Adeleke pàṣẹ Konlegbele nílùú Igbajọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke ti pàṣẹ Konlegbele òní wákàtí 24 lọ́jọ́ Ajé Monday tí í ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí nílùú Igbajọ níjọba ìbílẹ̀ Bolùwàdúró látàrí bí rògbòdìyàn ṣe bẹ́ sílẹ̀ ní agbègbè ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé rògbòdìyàn ọ̀hún ló bẹ̀rẹ̀ ní alẹ́ ọjọ́ Àìkú Sunday títí di òwúrọ̀ ọjọ́ Ajé Monday eléyìí tó sì le gidi gan-an. Wọ́n sọ síwájú nínú àtẹ̀jáde kan látọwọ́ kọmíṣánná fétò ìròyìn Olúọmọ Kọ́lápọ̀ Álímì pé wàhálà náà kò ṣẹ̀yìn ikú ọmọọba Adégbóyèga Fámọ̀dán ẹni tó jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́. Kọ́lápọ̀ Álímì jẹ́ kó di mímọ̀ pé gómìnà Adeleke ti pàṣẹ pé kó má sí ìrìnkèrindò rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ nílùú náà títí ìgbà tí ohun gbogbo yóò fi rọlẹ̀. Adeleke ti wá bu ẹnu àtẹ́ lu wàhálà tó ń ṣẹlẹ̀ ọ̀hún. Ó ní ìjọba òun kò ní fààyè gba ìgbàkúgbà látọwọ́ ẹnikẹ́ni tó ń gbìyànjú láti da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìlú Ìgbàjọ rú. Ó ti wá jáwé àkìwọ̀ fún gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé wọn yóò fi mú kàtà òfin. Bákan náà ló tún sọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti fi ìlú náà ṣe ibùgbé báyìí.